ẹ̀yin fans mi tẹ́ bá wo fídíò tí mo duet yìí fídíò yẹn bàbá arúgbó kan ládùúgbò ló fún ọmọ ní oyún ọmọ 15 years old ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin òbí ẹ má jẹ́ kí ọmọ yín kó jíṣẹ́ fún bàbá àdúgbò kankan mọ́ ẹ má jẹ́ kí ọmọ yín jíṣẹ́ fún dádì kankan mọ́ kò sí dádì kan lẹ́nìwẹ̀ẹ́ dádì tí ò bá ti lè fẹ́ ìyàwó problem ẹ̀ nìyẹn àbọ̀rọ̀ mi ò yé yín tẹ́ ẹ bá rí ọmọ yẹn àtàwọn òbí ẹ̀ bọ́n ṣe ń sọ̀rọ̀ lágídígbò ẹ rí i pé bàbá yẹn bàbá tán fún lápọ́nlé ládùúgbò gan gidi ni bàbá tán fún lápọ́nlé gidi tí ì ṣe wípé bóyá kinní ni ó ti kó àwọn ọmọ yẹn láyà jẹ kò sí bàbá kan tí ò ní níyàwó nílé tó máa rán àwọn ọmọ lẹ́pà rán àwọn ọmọ búrẹ́dì káàkiri àdúgbò ọkùnrin tí wẹ̀ ò dáa tó jẹ́ narcissist tó ń hùwà burúkú sáwọn ìyàwó tó fẹ́ kinní tó lọ tí kejì lọ tí kẹta lọ ìṣòro ìgbésí ayé ọkùnrin yẹn nìyẹn ẹ má jẹ́ kí ọmọ yín máa joyè àǹfààní àdúgbò kó máa jíṣẹ́ fún bàbá kan tó máa tọwọ́ bọmọ lábẹ́ ẹ kó sì lọ bàbá tí ò bá ti níyàwó pírọ́blẹ́mù ti tiẹ̀ nìyẹn bàbá tán bá jájú lẹ̀ tán lọ sọ ọmọ gọ̀ ìṣòro ìgbésí ayé ẹ̀ nìyẹn ẹ kó àwọn ọmọ yín babẹ́ ìgbà táwa wà ní kékeré kò sí bàbá kankan tí mo ń rà wá ń sẹ́ torí kò sí bàbá tí ò níyàwó àwọn ìyá wa sì pọ̀ ládùúgbò wọ́n pọ̀ nínú agboolé wọ́n pọ̀ nínú ilé àwọn ìyá wa pọ̀ àwọn ọmọ pọ̀ nínú ilé so kò sí bàbá kankan tí ń wá ọmọ kan tí ó máa ra búrẹ́dì fún ládùúgbò àbí kì í sáyé kan náà tá à ń gbé iná là ń gbé ni àbí sáyé tún ti adóhùndà sáyé tún ti yàtọ̀ ni torí nísìnyí tí ó máa rán ọmọ ń sẹ́ káàkiri ẹ má jẹ́ kí ọmọ yín jíṣẹ́ fún dádì kankan tó bá sọ pé ó bàjẹ́ nìyẹn ọmọ tí dádì kankan ẹ má wọnú ilé lọ bá bàbá kankan bàbá tó bá nídìí ẹni tó máa dáná fún un kó lọ gba ṣẹ́ẹ̀fù kó lọ employ ṣẹ́ẹ̀fù ẹni tó fọjú ayé ẹ̀sìn kẹ́ni yẹn wá jókòó tí kó wá máa dáná fún un ẹ má bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ládùúgbò ta ló ní dádì tí ò wúlò ta ló ní dádì tí ò lójútì tí ó mọ̀ fọwọ́ tẹ ọmọ lára ìgbà tán bá ń hùwà burúkú síyàwó wọn ní mọ̀gbà yẹn ìgbà tán bá ń hùwà òfò wọn ní rántí pọ́kọ́ àwọn máa le táwọn máa nídìí ìyàwó ẹ lé àwọn obìnrin lọ báyà bá kọ ní ṣe báyà lèèyàn ń fẹ́ ẹ nífẹ̀ẹ́ ìyàwó mi ẹ wàá máwọn ọmọ ọlọ́mọ ládùúgbò ẹ mọ̀ bà wọ́n láyé jẹ́ ẹ mọ̀ fáwọn ọmọ tán tí jáde lójú ara ẹ mọ̀ fún wọn lóyún kalẹ̀ ẹ mọ̀ bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ kó àwọn ọmọ yín kúrò ẹ má jẹ́ kí even obìnrin tí ò bá rí ẹni tí ó rán níṣẹ́ kó lọ adopt ọmọ yes àwọn obìnrin míì nísìn wọ́n ti ń tọwọ́ bọmọ lára tíṣà kan la gbọ́ tó lọ dìfáìlì ọmọ 16 years old ọmọkùnrin tó lọ abuse ọmọ ọlọ́mọ tí wọ́n ń rojọ́ rẹ̀ kiri lẹ́nu ọjọ́ mẹ́ta èmi ò tiẹ̀ rí fídíò yẹn mi sì fẹ́ rí ẹjọ́ ń torí Ọlọ́run ọmọ ti sọ̀rọ̀ fílẹ̀ ẹjọ́ stẹni a ò ní ìsìn obìnrin gan ò ṣe é fọmọ tì obìnrin kò ṣe é fi ọmọ obìnrin tì à ń bọ̀ sí bọ́ sí ọkùnrin ìwọ ọkùnrin láì tí ẹ kò gbọ́ dáadáa gbogbo ìwà burúkú tó ń wù síyàwó ń sìn kò lè pè ẹ́ tó bá darúgbó kò lè pè ẹ́ tó bá dàgbà o tọ́ra awulẹ̀ ń sọ ni àwọn ọkùnrin míì ni wọ́n dá bẹ́ẹ̀ ni tó bá tiẹ̀ jẹ́ pé ìyàwó ẹ̀ ló ṣàṣemọ́ṣe èmi ló ṣe ẹlẹ́ẹ̀kejì náà tó fẹ́ tó náà fi lọ ńgbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ìwà burúkú lẹ́mọ̀ wù sáwọn obìnrin bẹ́ẹ̀ bá ti ń dàgbà lẹ́ máa nídìí obìnrin sí i ní ìwọ ọkùnrin ṣó ti gbọ́ tóbìnrin bá ti ń dàgbà àwọn ọmọ ẹ̀ ló máa nídìí sí i naturally obìnrin ò ní nídìí ọkùnrin mọ́ nígbà àgbàlagbà bí bó ṣe nídìí ẹ̀ nígbà tó kéré then nature tí ìgbé ayé tóbìnrin bá gbé nígbà kékeré tẹ́ bá ṣe ní good sex life sí ló máa determine bóyá ó máa desire okó at old age ọ̀nà tóbìnrin á fi rate tóbìnrin fi máa dóko ní old age ó depend lórí the kind of sexual life tó ní nígbà tó young and ó dẹ̀ take intentionality it must be intentional from that woman because by nature ara obìnrin okó mọ́ but if it is in her intentionality ẹ̀yẹn àti readiness ló máa work with her mind it now takes a deliberate action from the woman láti desire okó tó bá dàgbà bẹ́ẹ̀ ìwọ ọkùnrin tó fi máa dàgbà lóko ẹ̀ máa le tọkùnrin bá dẹ̀ ti ń dàgbà kò ságbára mọ́ Ọlọ́run ló mọ bó ṣe ètò àárín yẹn tó o bá ti ní ìyàwó kékeré tètè máa ṣe dáadáa sí ìyàwó ẹ tó fẹ́ the only wife tó níyẹn ìwà orí burúkú ló ń wù sí orí ibú ìyà ló máa jẹ tó bá dàgbà torí kò sí òbí tó máa gbé ọmọ ẹ̀ kalẹ̀ fún ẹ kó máa rán ọmọ ẹ̀ níṣẹ́ tó máa rán ọmọ níṣẹ́ tẹ máa tọwọ́ bọmọ lára
ẹ má jẹ́ kí ọmọ yín jíṣẹ́ fún dádì àdúgbò kankan. Kò sí dádì àdúgbò kankan, kò sáǹtì àdúgbò kankan tí ọmọ máa jíṣẹ́ fún. Ẹ mọ̀ wá rán ọmọ búrẹ́dì, rán ọmọ lẹ́pà, rán ọmọ kúlíkúlí káàkiri àdúgbò. Ọmọ bá ń ra nǹkan, yóò mọ̀ kó wá, ẹ mọ̀ fọwọ́ tẹ ọmọ lára, ẹ mọ̀ ní ọmọ mú ṣéǹjì lọ. Ngbẹ̀ bá rán ọmọ ń ṣe 300 naira, ẹni ọmọ mú ṣéǹjì 200 naira lọ. Ọmọ náà yóò ti rò pọ̀ ń ti rówó gidi, ẹ mú ka, ẹ ti ka bọ ọmọ lára, ẹ bá yí ọmọ jẹ́. Irú orí burúkú wo nìyẹn? Gbogbo ẹ̀yin òbí ẹ palẹ̀ ọmọ yín mọ́. Kò sí bàbá kan tí ò ní rí ìyàwó dáná fún un. Kò sí. Àwọn tán jẹ́ pé ìyàwó kan náà ní ìyàwó yẹn jókòó tì wọ́n torí àwọn bàbá yẹn náà dáa. Oníkálùkù àlàáfíà la fi lò tẹ̀mí. Àmọ́ nísìnyí àfi bí ìpé ayé yìí ti wá dolóbìrí po bí ìpé ayé ìkànnì náà kọ́ ni gbogbo wa jọ gbé. Ẹ wàá mú àwọn ọmọ ológo, àwọn ògo ọ̀la, ẹ mú wọn, ẹ bá yé wọn jẹ́. Ẹ máa ní dádì kan ní, ta ló ní dádì òfò tí ò níyàwó lé? Kò sí nǹkan tó kan àwa kan dádì kankan tí ò ní ìyàwó, tí ò wà responsible. Tẹ́ mú ayé àwọn ọmọ tẹ́ mọ̀ bàjẹ́. Ọmọ tí ò tí mọ̀ tún yàtọ̀ sósì, nǹkan tẹ́ bá ní ó ṣe náà ni ó ṣe ńgbà tí ọmọ ọpọlọ rẹ̀ ò tí ì gbé pé this thing is wrong. Ẹ tún ti kó wọn láyà jẹ́ kí wọ́n mọ̀ sọ nílé. Ẹ má jẹ́ kí ọmọ yín jíṣẹ́ fún dádì kankan ní inú àdúgbò, ní inú ilé láàrin ọ̀dẹ̀. Dádì tó bá fẹ́ dágbé kó mọ dágbé. Kó mọ dágbé ìwà ibi tọkùnrin mi wù sí ìyàwó nígbà kékeré, ìwà ibi yẹn ló sú tó fi dàgbà tí ò rí ìyàwó mi fẹ́. Orí tí ó bá jọbẹ̀ sísàn tí wọ́n bá rò fọ́ fún yóò ta mi sí ni. Orí tí ó bá jìyà kò ní jórí ìyàwó mi ìfẹ́ títí tí ó fi darúgbó tó kórè ó fi rọ tí ò fi ní rí ìyàwó fẹ́ mọ́. Ńgbà tí ìyàwó tó hùwà burúkú sí tó nànà tó yún jábọ́ lára ẹ̀ nígbà kékeré tẹ́mọ kóbìnrin kiri tí yẹn bá wá palẹ̀ mọ́ tó lọ lé ọmọ ẹ̀ tó lọ gbà sinmi bẹ̀. Ẹ wọ́n ọmọ ráre nínú ilé, ẹ mọ̀ ṣe ródóródó, ẹ mọ̀ wá àwọn ọmọ tẹ́mọ̀ rán búrẹ́dì, tẹ́mọ̀ rán kúlíkúlí àtẹ̀pà kiri àdúgbò, ẹ mọ̀ wá àwọn ọmọ tẹ́mọ̀ tọwọ́ bọ̀ lára. Ìwọ mọ̀ pé tó fi 100 years ló kórè ó mọ̀ le. Ńgbà ẹ̀ níwà, ìyàwó tó fẹ́ yín tó forí tì pẹ̀lú yín, ìwà burúkú lẹ wù sí. Ẹ tún fẹ́ mí náà, ìyẹn náà dúró, bó ló ṣe fẹ́ dúró? Ńgbà tí wà yín ọ̀dà, ẹ máa bá yí ọmọ jẹ́ káàkiri àdúgbò, ẹ mọ̀ mọ́kó, ẹ mọ̀ tó kó bọ àwọn ọmọ ọdún kan ọdún méjìlá bẹ́ káàkiri. Èmi ló ṣe ìyàwó tẹ́ ẹ fẹ́ tó fi kókó òǹlé yín. Èmi ló ṣe ìyàwó tẹ́ ẹ fẹ́ tí fi ń gbóbò pamọ́ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín gan tán lẹ́ni tán ń gbóbò pamọ́ fún, ìwà yín ni ọ̀dà tán fi ń gbóbò pamọ́. Ìwà yín ni ọ̀dà tán fi ń gbé òbò tán fi ń gbé pamọ́ fún yín. Obìnrin tẹ́ ẹ ti bú látàárọ̀, tẹ́ ẹ ti bú látọ̀sán, tó wá dòru tẹ́ ẹ ní ó gbóbò wá, sọ́kàn rí ó gbóbò fún yín. Bó bá gbóbò fún yín gan yọ́mọ ṣépè fún yín ni. Ẹ má jẹ́ kó ọmọ yín ó jíṣẹ́ fún bàbá àdúgbò kankan mọ́. Bàbá tó bá ti hùwà burúkú nígbà kékeré tọ́pọlọ rẹ̀ òsì sí tí ò lówó lọ́wọ́ tí ò rí jájẹ tí ò ní láárí débi pé kó fẹ́ ìyàwó kékeré tó wá darúgbó sínú ìyà, inú ìyà yẹn náà ló ibẹ̀ ló ti máa rùn pa. Ẹ má jẹ́ kó ọmọ yín jíṣẹ́ fún bàbá àdúgbò kankan mọ́. Kò sí dádì òfò kankan bí kankan, dádì tí ò bá ti níyàwó ńlé tí sì ṣe pé ìyàwó rẹ̀ kú, ẹni ìyàwó ẹ̀ kú ọ̀tọ̀ tí ò níyàwó ńlé, ìṣòro ìgbésí ayé ẹ̀ nìyẹn. Ẹ má bá yí àwọn ọmọ jẹ́ fún amọ́ ládùúgbò, ẹ palẹ̀ ọmọ yín mọ́. Ẹ kú ọmọ yín kò ńlẹ̀, ẹ má jẹ́ wọn ó jíṣẹ́ fún dádì kankan mọ́. Ó ní nísìn ìgbà tó gbé wá Gìdìgbò ló tó jẹ́wọ́. Ó ti kọ́kọ́ jẹ́wọ́ ńlé, ńgbò dádì Gìdìgbò ó tún purọ́ kó tó di wípé ó tún ẹsẹ̀ wà tún jẹ́wọ́ lẹ́lẹ́kejì pé ṣé ló ń bá yí ọmọ ọlọ́mọ jẹ́. Ta ló ní dádì òfò? Dádì tí ò níyàwó, pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. Kẹ́ kó ṣì kẹ́ kó ńlẹ̀ kẹ́ so kó yín lókùn.